Hello. Ṣé o sí? Tí mi jọ́kùnrin. Mo ní kó wá rí mi, ṣé mo ní kó gbá gàdá ni? Lórí ibú ìsọ̀rọ̀ lórí ire. Àsìkò tí mo wà yìí, ojú alákànfin sọrí ni. Mo gbọ́dọ̀ mọ̀ kí á bò. Ṣé kò sága ń bí ni? Ọlọ́run jẹ́ lápadà sí aburú. Ní kí ni? Ṣáàgà eré. Àga kọ́ lélẹ̀ yìí. Farabalẹ̀. Àga tó yí wọ́n ti lò darí nínú mọ́tò. Tí wọ́n ti bà kó ti kú, wọ́n ti bọ̀ ọdún á padà jókòó lé lórí. Ṣé eléyìí ṣe fíálẹ̀ ìsìn lápẹ̀ ní àbíbá dé yìí? Èmi ti kún lẹ́wù gbogbo orú nǹkan báwọn. Gbogbo nǹkan tí mo fẹ́ máa lò ní ìsìn ní mo dẹ̀. Ẹ̀bọ̀ sórí aláṣẹ láńlọ́ọ̀dù ilé tó ń gbé òun ló ń bẹ́ẹ̀ sọ̀rọ̀. Ogún ní burúkú lọ. Ṣé ìbá ṣe pé kí n lọ́ọ́ yẹn kọ́ tí ọmọdé nípa ránṣẹ́ sí mi? Bẹ́ẹ̀ ni kí n kọ́ ran ọ lẹ́wọ̀n. Ṣé mo ránṣẹ́ pé ẹ? Pẹ̀lú pòtò Ọlọ́run fi mí sí. Ipò olè ọjọ́ fi ẹ ti mo jẹ́ láńlọ́ọ̀dù wọ́n jẹ́ tẹ́nàtì. Wọ́n ní wà kọ́ ti èmi mọ́lẹ̀ ó sì kìíní. Wọ́n ṣe ń ròyìn ẹ̀ náà nílò olè mo bá. Ilẹ̀ tí mo ti kọ́, ó dáa ju ilé tí wọ́n ti kọ́ lọ. Ó tán ra ẹ jẹ. Ní ìsìn tó bá wo nǹkan tó ń ṣe ní ìsìn ilé ayé rẹ̀ gan oversize ni ẹ̀wù tó wẹ̀ náà oversize ni. Bọ́lá bá tó ọlá èèyàn máa ń dẹ́bi òun ké ó dà wo bó ṣe fún ẹ wo jàlábí àtọwọ̀ bó ṣe fún ẹ wo bó ṣe ń fà wo bí fún ẹ wo bí ṣe bu ikùn ẹ ṣe yọ ọ́nbẹ. Omi lásán kọ́ ni máa ń yọ ọkùnrin evidence of good living ni. Ní kò yíyọ. Anyway gbogbo tó bá mi sọ kó tó. Wọ́n ní kò fẹ́ sọ̀rọ̀ pé olóòfẹ́ bá mi sọ̀rọ̀ kan. Excuse me please. Kásẹ̀ ẹlẹ́ ọkàn ẹlẹ́ wọn àbí. tó yá wèrè Pọ̀lọpọ̀ kásẹ̀ ẹlẹ́. kánlẹ̀ wọ́n ràn yín rí máa sọ tó fẹ́ sọ mo fẹ́ gbọ́. Wọ́n lọ sọ pé o fẹ́ rí mi bó ti mọ tó fẹ́ sọ nítorí tí fẹ́ sọ yẹn kò lè pè ọ́ ìwọ ti ta ní ọwọ́ fẹ́ sọ fún pé ká mọ̀ bá wọn lágídí o o ti gbó lọ wọn kò lè work tó tó wà fún talé ẹ fine o lè talé ẹ àmọ́ kí ní ẹ̀yọ̀kan mo fẹ́ sọ fún ọ téèyàn bá talé ó fún tẹ́nàtì at least ó kéré ju ọdún 5. Ìwọ ló ṣe òfin yẹn àbí federal government. Òfin yìí lọ sọ bẹ́ẹ̀ fún tẹ́nàtì ìrọ̀rùn ikú ni ìrọ̀rùn ẹyẹ. Ọdún 5 ni ọdún 5 lọkọ̀ fi lò tó bá lò lẹ́yìn ọdún 5 yẹn tí ọba tó rí yìí lẹ́yìn ìgbà yẹn ó tó fún lọ́dún 3. lẹ́yìn ọdún 3 yẹn tí ọba tó rí ló fún lọ́dún 2. o lè kọ́lé tó máa fi kú. o lè kọ́lé. èmi sọ bẹ́ẹ̀ fún mi lè kọ́lé bọ́ mo lè ra lé lórí mo máa ra lé ni. o lè rí lera tó bá ṣe ìwọ jóná o lọ fọ́ọ̀mù òfin oní federal government ní káfú tẹ́nàtì ní ààyè ọdún 5 tá a bá fẹ́ talé àbá fẹ́ gbé ìwé lọ kóòtù ni nísìnyí mo ṣe wà nísìnyí tówó mi bá ti dé sáyẹnsì torí mo ti sọ fún lọ́ọ̀yà rẹ̀ mo fẹ́ gba lọ́ọ̀yà 6. so n retí owó. èmi ò ní kó n retí owó ti délẹ̀ tán. olórí burúkú wọ́n ṣe sọ sí ọmọ tó ṣẹlẹ̀. mi láìkí location ní ìbára lè lọ rẹ̀ bọ̀ tó tẹ̀ títọ́ títà náà tó mọ́ mi láìkí environment. ṣé mo tiẹ̀ sọ fún ẹ pé mo talé aló ti yá wèrè sórí jẹ́ kí n sọ kí ní kan fún ẹ. tí irunmú alágbàro bá ti ń yọjú ẹ̀ tó ní tó gbóko fún náà ìgbéraga ti dé mo ránṣẹ́ pé ó gbàgàdá ni o fẹ́ fàgà bí jókòó mo tún wá sọ fún ẹ pé ṣèbága wà ní oní àga tí mọ́tò kan ti lò tó ti gbó wèrè ara ẹ fẹ́ fún bẹ́ẹ̀ bá mi sọ̀rọ̀ wo bó ṣe ṣẹṣẹ ẹ tó fẹ́ bẹ́ẹ̀ jà ló wá máa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ bá fi ìyà jẹ. wàá jẹ ṣàlàyé fún un nínú landlord association tí mo máa ń lọ represent rẹ ládùúgbò wọn ò kọ́kọ́ ilé rẹ síbẹ̀ mo sì ní kí ni wọn ni mo kún lọ́dà wọ́n ní ọsẹ nígbà bàbá ìgbóyè nǹkan kọ̀lé ajá. ọjà tí mo kun iwájú yẹn lásán nǹkan tí mo kun iwájú yẹn lásán yẹn ń sọ́dà. ebi wọn ti sọ aláǹlọ́ọ̀dù yòókù tó dá wọn sẹ́kù tó gbà kí lọ wọn búrọ́ọ̀sì wọn èkó wọn ṣàlàyé. àti pé ibi tó lọ yẹn ṣe mo rán ẹ lọ ọlọ́pàá ọmọ tí mo sẹ́ẹ̀tì fáwọn yẹn náà mo dédé set pé ìjọ tó bá tún fẹ́ ṣe meeting mi ò tún ní wà ọlọ́pàá wà àwọn àdìkò stand up please jọ ibo nílé ẹ wà tó fi wá represent ẹni tó nílé kan bí ọ̀dà wo lẹ́ni tó nílé fún ẹ kó tó máa represent ọ ló máa ń sọ fáwọn tenant tó kù pé aago báyìí náà gbọ́dọ̀ wọlé nígbà tó máa gbalé lọ́wọ́ mi ṣé mi fún ẹ time tó máa wọlé àbí tó máa jáde ó ti ya wèrè. bóun tó ń sọ yẹn ọ̀rọ̀ ọjọ́ òun ni torí pé kí n tiẹ̀ máa báyàn gbélé star mi ò fara mọ́ ní máa báyàn gbélé. ilé adé ti star fi fìyà jẹ. sórí nísìnyí ọ̀rọ̀ ń dọ̀ wá ń ṣe àkóbá rẹ̀ tẹ́lẹ̀ mo fẹ́ yọ̀ǹda owó tó kù fún ọ ń gbowó lé mi lọ tí mo dé àti fẹ́ kó. hello wàá fẹ́ gbọ́ ohun tó sọ yẹn. má nàwọ́ sí mi mọ́ láyé tó bá lọ ẹ̀wọ̀n. èmi landlord. tọ́ba landlord wo ni ọ́ oníṣàǹsọ pé landlord ni ọ́. oní star tiẹ̀ ò bá yàn gbélé bọ̀ star tiẹ̀ wà lábẹ́ èèyàn ọmọ abẹ́ mi ló wà yẹn ilé mi ló ń gbé. o tún wá ń fún àwọn èèyàn o fún ọ ní instruction pé báyìí nìkan ṣe hùwà. gbàtọ́ wá sọ mi pé wọ́n ní o claim pé wọ́n ní landlord mo tún wá sọ fún ẹni tó sọ mi pé o máa ń gbà wọn ṣe ni wèrè kan sọ́run kó má jẹ́ pé gbogbo wọn yẹn làwọn èèyàn ṣe rò pé bóyá o ti lómi lára wọ ló nílé mo lè slim jù báyìí lọ èmi mo nílé mi ìyẹn dẹni 9 nínú ilé tí mo ní. tó wáyé pé bíbu ẹsẹ náà ni Ọlọ́run ṣe nǹkan kan fún ọ. báwo bẹ ṣe rí. akébí lè ṣe rí náà ilé rẹ tó mò ń gbé akébó ṣe rí nì
Ọlọ́run sóore fún ọ. ẹ a jẹ́ pé wọ́n ní lẹ́bù ẹ wà lẹ́bùrú lébẹ̀ ó jẹ́ jẹ́rú ẹ̀ ló wá rẹ̀ tì lọ́wọ́ mi. yẹ ti gbálẹ̀. nígbà yẹn ni. ká bẹ́ ṣọ́ fún nígbà yẹn ni. ká kú fẹ́. ọ pẹ́ kí n tó mọ̀ wípé ilé ẹ̀ gan àfẹ́ sí mi wọ́n níbi tí mò ń gbé sáà mi wọ̀ ó àfẹ́ sí mi. ọdún mélòó àti ló ń bẹ̀. gbogbo ìgbà ní ìsìn èmi àtọmọ mi bí a bá fẹ́ sọ̀rọ̀ business wa tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹ kì í sọ nílé yìí. ìtàlá kì í sọ kódà àìfẹ́yìn ti fẹ́ǹsì ẹ̀. tẹ bá sọ tó ń ta ilé ẹ̀ ló ṣe padà bọ̀ á sùn. sábà sùn màá jẹ́ kílẹ̀ sùn tó dà àwọn ẹlẹ́dàá mi ò ní rí pé mo wọ bẹ̀ màá jẹ́ òkun inú òkun mo bá wọ bẹ̀ méjì ọ̀pọ̀ ẹlẹ́dàá mi ò mọ̀ pé mo wọnú bẹ̀ yẹn. ok ẹyin jọ tó lọ lọhùn tenant. tenant ìwọ yìí. àwòtí landlord of coming landlord. nígbà tí owó tó ìdè tó ti retí ó ti yá wèrè. kéde. o lè kó lè dé èèyàn lè má gbéra kábàá kó ẹ kówó dé lọ́wọ́ ẹ excuse me tenant tenant. owó ti fẹ́ fáyà gẹ́gẹ́ owó mọ ọlá o mo tún lọ pé mọ lówó tẹ̀sẹ̀ ó mi ìgbé ìdúrà fún ọ lọ́dọ́ tó bá rí 1 million báyìí mo ti rírun yín ó kù ni. gbàgbé akú tó bá rí 1 million èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ jáde sọ kíni kan fún ẹ landlord ni mí. bó ṣe náwó sí mi ọkàn ẹ lọ ẹ̀wọ̀n rè. landlord ẹ. ọkàn ẹ lọ ẹ̀wọ̀n rè. ó ń jókòó lórí àga mọ́tò. ok mo fara mọ́. ṣé dáńfó kọ́ jẹ́ rárá olórí burú. bá a ti ṣe yẹ̀yẹ́ jù bẹ́ẹ̀ lọ àga mi ni. ara mọ́tò mi náà ó ti ẹ̀ tó ti ya. báwa kọ́ kórì burúkú kú o. irú yín rè àwa ìlú bùbá rẹ fi tóbi ọmọ yọ títí kọta fún àmọ rẹ mi lásìkò ọdún. ọlá ní í ṣe bẹ́ẹ̀. ọlá. tí wọn bá lówó á lo nǹkan á lo ìgbàlódé tó tẹ́ lọ́rùn tẹ́ ń sọ kíní kan fún ẹ tó bá ṣe gbogbo akọrí burúkú ẹ ń bì tó bá ti di ọ̀la máa kẹ́rù ẹ jáde ìwọ ló fẹ́ gba owó lé ó ti lo oṣù mẹ́wàá ó kó oṣù méjì péré wàá claim owó yẹn kó fẹ́ gbà padà ó ti sínwírí. torí mo fẹ́ sáré rẹ̀ mo ti fọkàn sí pé tí n bá fẹ́ kò nílé ẹ̀mí fẹ́ mú nǹkan kan kúrò mbẹ́ torí ìfẹ́ kó sì máa tẹ̀lé mi káàkiri. ó sì lò kó síbẹ̀ tẹ́lẹ̀. wọ́n wọ lóṣì dẹ̀ ni. ó sì lò wọ́n kó síbẹ̀ tẹ́lẹ̀. tí n sọ kí ni kàn tó àwọn fún mọ̀ jù ọ lọ lọ́jọ́ orí. ẹ kí ló wá dé tó fi ń gbélé àbúrò ẹ. lórí pé o ti gbó. náà kí ló tó fi ń gbélé àbúrò ẹ. mo dúró bẹ ilé rẹ dàbí bridge rẹpẹtẹ ìbá ti kọjá mẹ́tàn yẹn lè kàn mo lè dáná sunlé ẹ mo lè sun ọmọ ní. tí olórí ẹbí yóò bá lọ ẹ̀wọ̀n àti wọ́pẹ̀ mi lọ́mọ àlè. òun dá fọ́ bàbí yín sẹ́mi náà bá sọ̀rọ̀ bá. ọba àdùn tiwa. àbáwọn olóyè ìlú ayé wọn fẹ́ dáa ni. oṣù ọ. mo sún àbí mo ọmọ tí mò ń sọ àbọ̀ ìyàwó yìí tí ẹ̀dọ́ síbi ẹsẹ̀ máa ń hẹ̀yìn jọ ràn yín rèé owó ò lè fi tì yín ìran aláàrú ló ti jáde tó bá ti wẹ̀ yín báyìí ó rí pé ìran aláàrú ẹ máa ń ru àpò rẹ. ẹ torí ẹ náà ni mo ṣe rówó kọ́lé tí wọ́n fi ń gbé ilé kọ́ lọ pọ̀. kí ni mo kọ́ àbá ni mo kọ́. bí o sọ kíni kan fi dá sí rí oṣù sórí ilé tí ẹ̀ bá ti rí tó náà máa ń bẹ̀ kí wọ́n máa ya sẹ́fì ọ̀nà pé ayé ọ̀yẹ́ léwu. ẹ n tó bá ní fóònù ni mo bá ò ní fóònù rú ẹ. ọmọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn títí tó ń gbénu ní nǹkan wọ́n ìyá fọ́tò nílẹ̀ wọ́n máa pọ̀ sísọ dá sáré. ẹ kí ló ti wọ̀ fi gbé bẹ́ẹ̀. màá dé bẹ̀rẹ̀ ìyá fọ́tò mi wá ní ọlọ́mọdé àwọn orí. ó dẹ bẹ̀rẹ̀ kí ló fi gbé bẹ́ẹ̀ ilé tó lò. wọn ò lè proud pé inú ilé ẹ̀ náà wọ́n ń gbé. ìwọ tí wàá gbé bẹ́ẹ̀. ìwọ ni. olóòtú gbénu ilé tó lò. ìyá ti ní ẹ lára. ló ṣe gbé ilé ògbé bẹ́ẹ̀ sọ̀pẹ́lẹ́ tẹ̀mí gbé tó ń lé tẹ́lẹ̀ yìí lọ. màá ń plan láti ṣe olórí burúkú plan láti inú ilé tó lò. lẹ́fù ẹ̀ ló fi sọ. àyè bíríìjì nílé ẹ mo fi cross ni. ó dà máa kó mẹ́lọ́la. èyí tí ẹ tún sún bẹ̀rẹ̀ alẹ́ yìí. ó dà bẹ́ẹ̀. mo tún wọlé má nàwọ́ sí mi kọ́ mọ́ bẹ̀rẹ̀ ọ̀lẹ́ wọn ọ̀fẹ́ lọ ẹ̀wọ̀n. mo fẹ́ lọ. ọ̀fẹ́ lọ ọ̀tún tán. mo fẹ́ lọ. n bò ti wọ̀ o ti túnṣe ìwọ̀n fúnra yẹ mo rò pé ń lọ lóyún ìbò ní ìpẹ́ mọ́ lọ. ìwọ tẹ́nàtì tó ń ṣakọ olórí burúkú àti mo sọ mo fẹ́ lọ kó nìṣó lẹ̀ máa fi owó ba tiẹ̀ jẹ́ máa tún tiẹ̀ mọ́lé ó dá orísun ilé yẹn tó bá dọ̀la. olóòjọ yìí lápadà sẹ́ burú. ẹ ló wòran agẹ́rì tó bá sun ilé mi lọ́la kó má dà fún mi. ọ̀rọ̀ àkàrà ọ̀jẹ̀sẹ̀ mu. tó máa fi kó bí mi ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́ olójú ọ̀hún ti máa ń bí bá tẹ́nàtì fa wàhálà báyìí. èmi kò ń bá alága dá fún sọ̀rọ̀.